tẹ́ bá ní pé èmi bú Bọ̀dá Saheed Balogun ẹ̀gbọ́n mi ni mo dẹ̀ tó bú ni mo bú n tó bá wùn mí máa fi rọ nígbà tẹ́ gbé ogun dìde tẹ́ bá tiẹ̀ jẹ́ ní film industry there's no how Bọ̀dá Saheed Balogun will write his story he will not write my name yes tí Bọ̀dá Saheed Balogun bá pe film tó bá pe pa àwọn fẹ́ ṣe film yes ẹ lọ bẹ̀rẹ̀ mo challenge Bọ̀dá Saheed Balogun èmi nìkan máa pọ̀ sẹ́yìn máa ní ẹ̀gbọ́n mi ò fẹ́ owó yín tó bá kù díẹ̀ káàtó I will do my little support. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó jáde wá sọ̀rọ̀ nípa Fathia Balogun àti Saheed Balogun pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Ronke Oshodi Òkè sọ̀rọ̀ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ó ṣe lọ o. ẹ ti gbàgbé ni gbogbo yín ẹ ti gbàgbé pé ìgbà táwọn kan tí wọ́n tẹ̀lé àǹtí mi Fathia tọ́lọ́wọ́n á jẹ́ kó dáa fún tọmọtọmọ ẹ̀ tá a ṣoríire tí gbogbo ọmọ ẹ máa ṣoríire nígbà tí gbogbo wọn yìí tí wọ́n tẹ̀lé àǹtí Fathia lọ ẹ ti gbàgbé ẹ ṣe béèrè pé ta ló kù Bọ̀dá Saheed Balogun kù ẹ béèrè pé ta ló kù Bọ̀dá Saheed Balogun kù ẹ ti gbàgbé ni ẹ ti gbàgbé ẹ má gbàgbé Yorùbá wọ́n mọ̀ pa máa ń gbàgbé ọ̀rọ̀ náà ṣe máa ń ba yé àwọn tó ti lógo jẹ́ láàrin wa wọ́n mọ̀ pa máa ń gbàgbé ọ̀rọ̀ mo réyàn kan tó bẹ́ẹ̀ náà lè ṣe bá Saheed Balogun jà mo tó bá jà ní ẹ̀gbọ́n mi ni mo tó bá ẹ̀gbọ́n mi ni nígbà tójú ń pọ́ngún ẹ̀ àwòdì mi bara nígbà tí wọ́n wá finish ìyàwó wọ́n tún wá padà wọ́n tún wá embrace ọkọ I saw everything coming then ṣe bọ́ọ̀rẹ́ àǹtí Fathia ni wọ́n ń gbà yẹn ó ṣe jẹ́ ìgbà táǹtí Fathia bẹ̀rẹ̀ sí ní táǹtí yẹn bẹ̀rẹ̀ sí ní rí àánú gbà ní ìlú Turkey làwọn náà di landlady sí ìlú Turkey ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ọmọ àtìrò tó rán wọn bà tẹ̀sẹ̀ kan ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ má dẹ̀ sọ̀rọ̀ fún yín ó ṣe ta ló kọ́kọ́ mú wọn dé Turkey ta ló rà àánú gbà ní Turkey ta ló kọ́kọ́ ń raṣọ ní Turkey ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ business ní Turkey it was àǹtí Fathia Balogun inú mímú àǹtí Fathia Balogun kí náà ṣe fún àǹtí yẹn ẹ má gbàgbé pé èmi àtàǹtí Fathia Balogun a kì í ṣe pàdé o Bọ̀dá Saheed Balogun lèmi mú because gbogbo wọn ọ̀dọ̀ àǹtí Fathia ni wọ́n lọ gbogbo wọn pátápátá ọ̀dọ̀ àǹtí Fathia Balogun náà lọ ìgbà iná máa ń pe àǹtí Fathia Balogun ní igua àǹtí mi tọ́lọ́wọ́n bá mi ṣoore fún tọ́lọ́wọ́n bá mi ṣe dáadáa fún tọ́lọ́wọ́n bá mi fi lọ́kàn balẹ̀ tí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde tó máa ṣoríire níbo làwa wà nígbà táǹtí Fathia Balogun make owó ní UK ta ni yálà yarú àwa yìí nígbà táǹtí Fathia Balogun ti ń ṣe big girl ní UK níbo ni gbogbo wa yìí wà àǹtí Fathia Balogun ò kéré nú ayé epitome of beauty ìyálàyà anybody ní film industry ìyálàyà wọn she came from UK she came in with money kò fòṣìwọ́ film industry ńgbà tó dé wọ́n ṣe bí ọ̀rẹ́ wọ́n lọ súnmọ́ àǹtí yẹn náà bínú ẹ ṣe rí bọ́kàn ẹ ṣe rí lélẹ́yìí tínú ẹ funfun nígbà tí gbogbo wọn lọ they work against Bọ̀dá Saheed Balogun I was the only one that stood for nítorí Bọ̀dá Saheed Balogun lèmi ò ṣe close man àti Fathia Balogun àti Fathia Williams yes ọjọ́ pẹ́ òpònú gbàgbé ọ̀rọ̀ èmi lẹ fẹ́ fi kọ́rẹ́ ti gbà pé mo ti di speaker gbogbo àṣírí tó wà ń bẹ̀ pátápátá ni máa sọ fún yín ẹni mo bá kí lórúkọ ẹ̀jà kí lórúkọ sister wa yìí kí lórúkọ sister wa yìí àǹtí Ronke yes n bàbá àǹtí Ronke jà mo tó bá jà mo tó láti bá jà ọjọ́ pé aṣiwèrè gbàgbé ore ẹ̀yin ìka ẹ̀dá mo tó bá jà tí n bá lagi mọ́ lórí èmi ni mo tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sí ẹni tó tó bẹ́ẹ̀ tó lagi mọ́ lórí wọ́n pẹ́ kí lórúkọ bàbá wa yìí ti ń jẹ́ bàbá wa tó wà l'Amẹ́ríkà yìí àrà òsàn bá mi tọ́lọ́wọ́n á jẹ́ kó dáa fún yín tẹ́ máa kéré oko wálé mi ò lè gbàgbé ìgbà táǹtí Ronke Oshodi Òkè bí ọmọ ọwọ́ wọn yẹn èyí tó dàbí òyìnbó yẹn a jọ wà ní Texas ni bàbá àrà òsàn wá pè mí wípé kí n wá bá wọn ṣiṣẹ́ iṣẹ́ Lọlá Fádùrì ó wà lórí Instagram mo challenge ẹ wá tú mi fó tí n bá parọ́ sọ pé Lizzy Anjorin ó parọ́ eléyìí it was Lọlá Fádùrì's job bàbá àrà òsàn pè mí Lizzy wá bá mi ṣiṣẹ́ mo níṣẹ́ ta ni wọ́n ní lady kan jẹ́ Lọlá Fádùrì
mo dẹ̀ sọ iye tí mo fẹ́ gbà fún ní no problem kí n máa bọ̀ mo wo woman yẹn báyìí pẹ̀lú ọmọ lọ́wọ́ mo mọ bí gbogbo nǹkan ṣe rí nígbà yẹn mo mọ everything ṣe rí mo dẹ̀ pé bàbá àròsàn mo ní ẹjọ́ ṣé mo lè bá lady yẹn sọ̀rọ̀ ó ní go ahead wọ́n dẹ̀ fún mi nọ́mbà lady yẹn mo ní Lọlá Fádúrì can you do me a favour ó ní what mo ní I am here with one of my beautiful sister Aunty Ronke Oshodi okay can you please buy 2 tickets and use 2 of us for your movie she said no that she only need me I said no if you are not calling her I will not come I challenge you Lọlá Fádúrì come online and come and debunk it I challenge bàbá wa alálùbáríkà gbogbo yín ò mọ̀ dí ọ̀rọ̀ ìkà níyàn Yorùbá ẹ̀ ń ṣèyàn o ìkà níyàn o ìkà níyìn ẹ̀ kì í ṣe èèyàn kò kí n ṣe gbogbo Yorùbá o ọmọ tó láàánú ni mí ọmọ dáadáa ni mí ọmọ tó pé tí n bá ń jẹ mo kì í dá jẹun ni èmi ò kì í dá jẹun mo pressure Lọlá Fádúrì oúnjẹ Duchess Lọlá Fádúrì or something this is her page let me show you her page I challenge you Lọlá Fádúrì yes I challenge you come and debunk it tí n bá parọ́ day one ó yẹ kí n lọ I did not go because I want her to use Mrs. Ronke Oshodi okay this is her page Lọlá Fádúrì this is her page I challenge you Lọlá Fádúrì if I am lying come online torí ẹni tó bá wá ń gbé àwọn artist kan tọrọ bára lẹ́nu bá ṣe ṣera wa ni bá ṣe ṣera wa ló jẹ́ kó máa gbé Lọlá Fádúrì this is her page I'm going to show you her page yes Lọlá Fádúrì Duchess this is I don't lie this is her page on Instagram go and DM her this is her page this is her page on Instagram bàbá àròsàn bá mi jà mo ní my daddy I cannot leave this woman ẹ bá mi bẹ̀ Lọlá kó bá mi fún woman yìí níṣẹ́ any amount okay ẹ jẹ́ kó gé owó mi sí méjì and Lọlá Fádúrì called me she said you want me to split your money into 2 I said yes split into 2 only okay no problem and she bought ticket for 2 of us we traveled down to New York to go and feature inside Lọlá Fádúrì's job where were you all of you attacking me today lying lè gbé mi ṣubú Yasin torí mo di òtítọ́ mú ẹrù mi ẹ̀yin wojú Ọlọ́run wo ọkàn lè gbé mi ṣubú you guys wonder reason tí mi ṣe ṣubú torí mo di òtítọ́ mú ẹrù mi ni mi ṣe ṣubú ẹ rí adúrú court case police case tẹ́ gbé sí mi níwájú ẹ rí pé mi ò ṣubú mi ò lè ṣubú Lọlá Fádúrì I am challenging you if what I'm saying if I'm lying come and debunk it and Lọlá Fádúrì booked for 2 of us we traveled down to New York that was when I met this lady Mistura Aturamu that was when I met Mistura Aturamu kí ló ṣẹlẹ̀ ní New York wọ́n padà ṣàbúrú fún mi ní New York tí Lọlá Fádúrì sọ pé no I will not take this kíní bá ìṣẹ̀lẹ̀ ṣe lójú Lizzy mo mọ nǹkan tójú mi rí mo dẹ̀ tún pa mọ́ra bébì kékeré tó wà lọ́wọ́ Mrs. Ronke Oshodi òkè èmi tí mo máa ń pọn ọmọ yẹn rẹ̀ ní bébì èmi tí mo máa ń pọn ọmọ yẹn rẹ̀ ní bébì lọ́dọ̀ bọ̀dọ̀ Láníyan ní Texas kí lorúkọ ọ̀dọ̀ wọn iná help me ẹ̀yin ará America I have paid my dues I have tried my best I have done my best for people Ọlọ́run rí pé funfun báyìí nínú mi anybody tí mo bá bájà mo tó bájà ni yes mo tó bájà ni torí ẹ mọ̀ tó fàjà wá Lọlá Fádúrì bear me witness èmi ni mo mọ̀ nǹkan tójú mi rí ní New York tẹ́ bá rí anybody ní film industry wa tí wọ́n bá gbé wá tọrọ bára foundation wa ni ní film industry ní Yorùbá community foundation wa ni ṣé a ní àwọn celebrity tó mọ governor ni àbí a ní celebrity tó mọ ministers àbí a ní àwọn celebrity tó mọ èèyàn ńláńlá ṣùgbọ́n àwọn tó ní inú rẹ̀ láàrin wa kí la fi san wọ́n when Baba Suwe was alive nígbà tí Baba Suwe tí wọ́n sick èmi ni mo kọ́kọ́ pay donation èmi ni mo kọ́kọ́ sanwó nígbà yẹn tówó sì níyì
Hey, Yomi Fabi, you come and bear me witness. I was the first person that donated 500,000 naira. That very day, no log sórí social media. Wọ́n ní èmi sọ pé kó má dáwó fún Baba Suwe. Èpè tí wọ́n ṣe fún ọ̀tá mi ló ń lọ níbẹ̀ yẹn. Ẹ wá ní kí n má di speaker. Ẹni